alhamdulillah wá sí tìmí lágbájá mú mo ti wá polówó náà tó ti transfer rẹ̀ sí ọ wọ́n ń béèrè lọ́wọ́ rẹ́gísítà wa fún àwa engineer Musa Muhammad Kamali wọ́n yà kó sí wọ́n ti transfer owó náà sí wọn wọ́n wá gbé yà tètè transfer owó náà sí wọn àdéhùn owó tí mo tàbí ìjọba yìí wá títúmọ̀ ní ọlọ́run ti fi hàn wá ọlọ́run ti fi hàn wá ní àyè wípé a tún kẹ́kọ̀ọ́ lára kù wọ̀nyí pé lẹ́tọ́ àti àmàlàlì yóò mi là bọ̀dì. má lọ iṣẹ́ dáadáa tó wá ti máa pé iṣẹ́ dáadáa ni iṣẹ́ tó yẹ kó o ṣe léni má ti ilé rẹ̀ lọ́la o bàbá yóò di ilé rẹ̀ ó ti wọ́n ní sáré làtà náà ti wọ́n yìí. dáadáa lè fẹ́ jẹ́ kéyìn ó ṣe o. àwọn ọmọ tí ò tí ì láti níṣẹ́ wọ́n sì sọ́wọ́ rẹ̀ kálẹ̀ wọ́n wálé láti ọ̀kọ́ nínú mi ilé ìtasí láti wọ́n wá ẹnjìnìá wọn ṣàlùwà fún wọn pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀yìn náà láti tẹ̀lé wálé ẹ̀mí wọ́n wá ń sọ fún bàbá wọn ẹnjìnìá Musa ibi ẹ̀tọ́ wọ́n sọ kẹ́lẹ́kẹ́lẹ́ nu wọ́n sọ pé ẹ̀yìn náà ẹ̀yìn ló kù tẹ́ mọ́ wọn. La ilaha illallah. Wọ́ọ̀hìn àbí lájú kò bí lọ́dọ̀ mi náà ni. Nínú àwọn yìí, ẹ̀jìnlẹ̀ àṣàjọ àwọn ọ̀gbẹ́tò. Ọlọ́run ó jà tẹ̀lé yín pé a tún tẹ̀lé yín wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ mọ́mọ́ àná Nàìjíríà. Ẹ̀yin ló kù jẹ́ mọ̀ wá báyìí. Alẹ́ ní Nàìjíríà aṣọ ọba ti hàn mọ̀ sí Ìbàdàn. Allazina iza asabatuhum musibatun. قالوا إنا لله وإنا إليه راجعون. Ẹ̀dá kan wá tó kó páàkì mọ́tò yìí. FTP ní nọ́mbà rẹ̀ Kwara nọ́mbà ní Mazda LRN 991 FP dákúlọ̀ ìgbé kú. Àlẹ́bí náà tó wọ́n ní wọ́n ti kú dára rẹ̀ dákú. Allazina إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. Ìdíkà ni wọ́n yà yín náà ní pé àwọn ewu ikú yìí lálàbíyà. Tí mùsíbà bá dé ọlọ́run ẹni. Kí ni mùsíbà gbọ́ ọmọ tó lọ mọ́ nǹkan? لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا. ìtàlájà àgbà àti kọ́ gbogbo àwọn bàbá yìí nù. لن يصيبنا إلا ما كتب الله لنا. ìkẹ́kọ̀ọ́ lè ṣe wà ní tọ́lọ̀ bá kọ́ fún wa. هو مولانا. ọlọ́run ti lọ́wọ́ wa. وعلى الله فليتوكل المؤمنون. ìtọ́lọ̀ bá ṣe náà ni. ìjọ tọ́lọ̀ ti ń ṣe ìdẹ́ra. àtẹ́jọ́ lọ́n sí kankan. ó tún dé bá wa lẹ́nu àgbà tipátipá àgbà tipátipá tó pé lára bẹ́ẹ̀ bí tiwájọ́ láwọn sí gbàgbà ayé ó tẹ̀ wà fún ayé kúlú àmàlà wọ̀hún ńlá yòókùtàlù. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. دام الله حياته كسر الله ورعاه. Akapẹ̀lẹ́ akapasẹ̀ ìdè tí ó bá tún yí padà lọ náà kó ló máa dá sí i. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. Ọlọ́run pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ayé tí àwọn wákàtí kalẹ̀ kó máa dùn ní gbogbo ìgbà. Kó máa dùn kẹ́ máa rẹ́rìn gbogbo ìgbà. أن يقولوا آمنا Ọlọ́run pé mòmìnir ni wá. Mòmìnir ni wá wọ́n lé dùn. Wọ́n náà yóò fẹ́ nù. Ká má dán yín wò. Àlẹ́ mi ti ń lọ. Wọ́n náà mọ́tò máa ń tẹ̀ ní nàmi kọ́ bí nìyẹn. فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. Ọlọ́run pé tàlẹ́ bẹ́ẹ̀ fi ti ń jọ.
laqad fatanna alladhina min qablihim. Àwọn tó ti sáájú yín tó tún dájú yín lọ adẹ́wọ̀n wo. Àwọn bọ̀rẹ̀ sáǹpù ọlọ́run lẹ́yìn làwọn ànábì ọlọ́run. Èyí tá a fi ọmọ dẹ́wò ń bẹnu wọn. Èyí tá a fi obìnrin dẹ́wò ń bẹnu wọn. Èyí tí a fi ìdílé rẹ̀ tá a fi dẹ́wò ń bẹ nínú wọn. ولقد فتنا الذين من قبلهم. 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 وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أشد الناس بلاء الأنبياء. àwọn tí Ọlọ́run máa ń dẹ́wọ́ jù dáadáa wọn pọ̀ jù láwọn ànábì Ọlọ́run fún mọ́lẹ̀ àmsà bẹ́ẹ̀ lànà wà bá bẹ́ẹ̀ wá. kò lè máa dùn lọ. àwa yẹ kúkò kò sí gbogbo wa lágbàdà àsìkò tí bàbá rẹ̀ yẹ àgbà àdúrà ṣe kàmẹ́ kọ́ọ̀dì tí wọ́n kú náà wọ́n lọ. kò lè bí kò sí lè lé. Ìgbà tó kálukú àná bá sì kú náà lánàá. Àwa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Wípé wọ́n tẹ́ dáadáa. Sọ́jọ́ dáadáa. Ìjọ táwọn èèyàn Ọlọ́run máa ń tọrọ nù òjò yóò wọ̀n jùmọ̀. Òjò Jímọ̀. Kẹ́ bá ṣe gbọ́ nínú tẹ̀. Wọ́n ní òjò Jímọ̀ náà wọ́n wáyé. A gbọ́. Òjò Jímọ̀. Òun náà ló dọ́ta bí wọn. ولقد فتنا الذين من قبلهم. Wọ́n àwọn tó ń sọ fún mi lè ṣe pé lágbo mẹ́wàá àárọ̀. وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. Ọlọ́run wá tún bá wọn sún. Wọ́n lè yá àgbàdo الذين. ولقد فتنا الذين من قبلهم. فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. الله لطيف الله أكبر. وقلنا فيها لا يقول فيما هم في وجوههم من أثر السجود على جبر كيو وليعلمن الله الذين صدقوا. وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. Ọlọ́run sọ̀rọ̀ fún wọn púpọ̀. Wọ́n fẹ́ràn Alhaji Àgbà púpọ̀. Ọlọ́run ti ní kó pòdúsì Hafiz. Ọmọ náà lọ́dá fún ẹgbẹ́ gbàgbé láéláé. Wọ́n wá fẹ́ràn Alhaji Àgbà lára àbá wa àbùtú. Odidi síríìtì ẹ̀yọ̀ kan. Wọ́n wá sọ ló kọ bàbá wa Al-Hafiz Al-Muhafiz. Bàbá Abdullah Sheikh Abdulgani. Rahimahullah. Al-Abtawi Al-Adabi. Ọlọ́run náà bẹ̀rẹ̀ lọ padà sí ibú láéláé. وليعلمن الله الذين صدقوا. وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. Ọjọ́ Jímọ̀ ilé àlá kọ́lá dárí kí wọ́n bí bàbá. Láago mẹ́wàá àárọ̀. Láago bẹ́ẹ̀ bí a ṣe sọ. Tó àwọn ọkùnrin máa lọ. Tó pé tí o bá máa sọ tán, àwọn ẹlẹ́kọ̀ọ́ pọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe mú gẹ́gẹ́ bí mo wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé sí mi létí. Àwọn ọkùnrin lọ. وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. Ìgbàgbọ́ tó wá padà sọ́dọ̀ Ọlọ́run náà, ìjẹ́ àbọ̀ Jímọ̀ náà. Orí Ọlọ́run ni Ọlọ́run fi àgbàkò jọ Jímọ̀ náà. Ọlọ́run bá fi ké bàbá Alhaji Àgbà. وليعلمن الله الذين صدقوا. فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. Bàbá ní ó fún lè kọ́ ọ̀tí mà. Wọ́n láti pọ̀ sáré. Ìdí tí wọ́n bá lẹ̀ wò bá jẹ́. Wọ́n bá ìsìláàmù lójú jẹ́ wọ́n bójú ìsìláàmù jẹ́. Wọ́n bójú àjàdíyà jẹ́. Àmọ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run arábà ní. Wàláhì làdí mo máa ẹsẹ̀ pẹ̀lẹ́ wa nù. Kéde pé nǹkan kan. Ẹ̀kọ́ tá a kọ́ lé yìí ni
làdúgbò fi ìkéjì máa kéwù. Bàbá àdúgbò wo ìkéjì wà láì àdúgbò mi làdúgbò ti wá. Mo kábà mẹ́fẹ́ mo kéwù. Bẹ́ẹ̀ ni gbogbo ń bẹ̀ ọ́nà. Àgbàrá wọn kọ́ wọn dá. Ìbọn láti wá pé inú ilé yìí ni. Ọ̀rẹ́ yálà mọ́. Wọ́n ti bàdá tó sọ yìí. يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون. Àbáwá Saheed Mùrí àwọn bàbá alájà àgbà wọn pè yín ìjẹba wà. Wàláhì wọn kábàámà ládùúgbò. Alhamdulillah, alhamdulillah. Ìlú kábàámà pàṣẹ wọn. Kò sí gẹ́gẹ́ bí sọ́lẹ̀ kan. Dáadáa bí dáadáa àgbà gbélé kéwù ni. Ìdísọ́tì ẹnu ni. أوليتني نعما وفضلا زائدا Wọ́n bá wọ́n ti tẹ̀ ní àtàrà ẹ̀tù kàwárìdà. وبرزتني حتى رأيتك والدا. Sáwọ́n tó lọ́wọ́ jáde àsojú lè mú ní ẹ̀mí. نعم Àkùsùnmọ̀ ló bẹ̀rẹ̀. أقسمت Àkùsùnmọ̀ lọ́wọ́ jáde àsojú lè mú ní ẹ̀mí. أوليتني نعما وفضلا زائدا وبرزتني حتى رأيتك والدا. Àkùsùnmọ̀ lọ́wọ́ jáde àsojú lè mú ní ẹ̀mí. أقسمت له جاز السجود لمنعم. Àkùsùnmọ̀ lọ́wọ́ jáde àsojú lè mú ní ẹ̀mí. أقسمت له جاز السجود لمنعم. ما كنت إلا راكعا لك ساجدا. ما كنت إلا راكعا لك ساجدا. أقسمت نعم وفضلا زائدا. Bàbá alájà àgbà wọlé ìtọ́ni ní àná, àwọn orin tẹ̀sí fún wa pọ̀. Lẹ́yìn pé ẹ̀kọ́ wa mímọ̀. نعما وفضلا زائدا. Ẹ̀kọ́ wa lágàdú tàbí báwo bí wa lò. لا إله إلا الله. Ẹ̀kọ́ wa lábúsá àwọn òbí wa. Yóò yé wa pé ìwọ yín ju àwọn òbí wa lọ lọ́dọ̀ yìí. Àwọn lẹ́yìn ìtàní ní àmà ní. أوليتني نعما وفضلا زائدا وبرزتني حتى رأيتك والدا. Bàbá nílẹ̀ ńlá ìdá ẹsẹ̀ wọn lọ ẹni wá bẹ́ẹ̀ nìkan. بوصية Ẹ fi èyí sí ẹni tí ò bá ní kó lè fún yàn. Àlejò bá ní ládàbí ọ̀kẹ́ ká ní kọ́ ládàbí. Ẹni tí ò bá ní ládàbí òní ọkẹ́ kọ́ ládàbí. أوليتني نعما وفضلا زائدا. Bàbá wọn ti tà ní àtàrà ìtùkà wá nídà. وبرزتني حتى رأيتك والدا. Ẹjọ́ mẹ́rin ti dájú kò bí. Àbí gbágbá. Alájà àgbà náà fi máa hayé. wọ́n pe sàwùtí alẹ́ àdàbí. Àbá àti ẹlẹ́sìn òkú. Ìyàwó kò mọ̀ Àbá ẹlẹ́sìn nìkẹ́. wọ́n bàrọ̀ sani àtàrọ̀ àìtùkà wálídà. Ó sì máa gbé wá sí oríṣiríṣi wá sí. Ẹlòmíì fẹ́ràn fótó. Ṣùgbọ́n èmi ìgbà fótó láyé. Wọ́n bàrà sí ìta ni. wọ́n bàrọ̀ sani àtàrọ̀ àìtùkà wálídà. wọ́n bàrọ̀ sani àtàrọ̀ àìtùkà wálídà. Gbogbo kálukú tó ń kára ilé náà ló ti ká. Ilé Ilé náà ni. Ilé yìí ni wọ́n ti kọ́ yẹn kéwú. Wọ́n tún wá fún ọ pé ìyá yẹn ló ti wá máa lò ó. Asaru Islam, Àdàbíyà, àwọn ọmọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. Mo dúpẹ́ ọdún tí yẹn bìlọ́ǹgì sí òun kéde pé a bìlọ́ǹgì sí bẹ́ẹ̀. Wàlúwàhì làzí. Alájẹ́ àgbà ni wọ́n kọ́ abẹ́ ìgbọ́dọ̀ ọwọ́ lọ́n fi. Bàbá mi kọ́ mi, mi kọ́ náà kí ẹgbẹ́ ìwọ́ lọ́n fi. Alájẹ́ àgbà tẹ̀lé àlẹ́ ádáwù mọ́ Allah. Àlẹ́ àdáwù mọ́ Allah. Àwọn ẹ̀kọ́ Ọlọ́run. Tí bàbá bá débi ọ̀rọ̀ pé ẹ má ṣe bọ́, ẹ wàá rí ojú Alájẹ́ àgbà tó change. Ọ̀yìnbí kọ́ọ̀lá àlùkò máa nù débú ní ìyí ìwọ̀ òwúwa ìṣòro. Yáàbù lẹ́jà yá
لا تشرك بالله. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم إن الشرك لظلم عظيم. Apájùlọ lọ́wọ́ tí wọ́n bá wà sí bí àwọn tí ń ṣàbòsí. Ó ní wọ́n yí padà tí túmọ̀ pé kí wọ́n mú káwọn lá. Alájà kò rí Ọlọ́run fín. Kò rí Ọlọ́run fín rárá. Ẹ dábò gbogbo adájọ́ Màlájà àkó adájọ́ Mùsùlùmí. Ẹ dá kọ́sẹ̀ bàbá ní ẹ̀kọ́ àlẹ́ adáàbò mọ́ àlá. Wọ́n lẹ́kọ̀ọ́ sọ́lọ́. Wọ́n kírun lásìkò. Bàbá lówó wọ́n ṣe sàrà wọ́n yọ sàká. Gbogbo tí ń jí àwọn àwa ní wọ̀lọ́. Àwọn ẹ̀ṣẹ̀ báyìí ṣèyí Ọlọ́run ni bàbá ń tẹ̀. Gbogbo àwọn ànàwárí wọ́n ṣèyí bàbá ń jìnnà sí. Wọ́n lẹ́kọ̀ọ́ sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Màláìka wọ̀ bẹ́ẹ̀. Tẹ̀wọ́n bá ń kaná ń gbé màláìka lọ́wọ́ obìnrin Ọlọ́run. ويسمون الملائكة تسمية الأنثى. Wọ́n ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn mùmínì, wọ́n fún ní kálukú ní ìwọ rẹ̀. Ẹ̀kọ́ nù ni ẹ dẹ́kun ẹjọ́ kálukú alẹ́ ká palẹ̀ mọ́. Ẹjẹ́ apalẹ̀ mọ́ bí pàtó ṣe gbé. Bá a ṣe wà ní ìwọlẹ̀ yìí. Bí pàtó àníkalẹ̀ bó ṣe káwọn wà nù ni. Bálájà bá ṣe tó nù ni. إذا أمسيت فلا تنتظر الصلاة وإذا أصبحت فلا تنتظر المساء. tó bá lẹ́lẹ́ má lè ti kó dàárọ̀ tó bá dàárọ̀ má lè ti kó lẹ́lẹ́ bí wọ́n ṣe tó nù ni àfi ká padà síbẹ̀. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. Ẹ má jẹ́ nǹkan kó ṣe nígbàgbọ́ wa. Ẹ má jẹ́ nǹkan kó ṣe àkídà wa. Inú ilé tó ṣe pé àkídà wọn. Báyìí Muhammad ṣe gbé wa nínú ìlú Alájà àgbà. Tí kankan bá ti ṣe àkídà yẹn, wallahi lazim, èyí ò ní kankan wájú Ọlọ́run. Ẹ má jẹ́ nǹkan kó ṣe àkídà wa. Muhammad wa ó dọ́wọ́ wa o. Bó o láti máa lò pẹ̀lú ara wa, ìbínú lẹ́yìn ń kọ́ wa nù ni. Títí tí bàbá wa Alájà àgbà tí wọ́n lọ yìí tí wọ́n fi lọ. Wọn ò gbà kankan pọ̀ mọ́lọ̀. Tó pé wọn ò yóò gbọ́ ẹ lé. Mo fà yàkálẹ̀ gẹ́gẹ́ alẹ́ bàlá dòtò yìí bù. Yàkàrújù náà bá tó wù bí ilẹ̀ rọ̀bì. Ilẹ̀ tó bá ti dà ilẹ̀ ọlọ́ra. Ilẹ̀ ọlọ́ra Alájà àgbà. Àlùbárà tó tọ́ yìí. Al-Tayyibah. Ilẹ̀ ni Alájà àgbà. Yàkàrújù náà bá tó wù bí ilẹ̀ rọ̀bì. Gbogbo tó bá máa jáde lára ilẹ̀ ọlọ́ra yóò máa jáde ní dáadáa. Iná ló fà tí wọ́n pé gbogbo tí ń jẹ́ ọmọ Alájà àgbà ní àpàtọ̀ bí.
bàbá wa tí wọ́n lọ ilé tó kú ẹ̀ lọ́wọ́ bàbá wọn. Wọ́n máa sọ pé tó bàbá wa lè ńlá ni bàbá mi fà mí lé lọ́wọ́. Wọ́n fà mí lé wọn lọ́wọ́. Wọ́n lè sọ pé sì bàbá mi náà ló kọ́ wọn ké kó sọ bẹ́ẹ̀. Lẹ́yìn náà mo tún wá lọ lọ bàbá wa ló mọ́tà. Àwọn aláàjì wa kò bá tí ó yẹ kàlí bàbá wa ló mọ́tà wọ́n ń sọ kó lánàá yìí. Bàbá wa dé wọn wá kó fún wa. Inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. Inna Allaha